ọdún yìí tí a lè káyé tó wá sí àwa níbi ọlọ́run tó wá fi ṣe àdínkù ìkẹ́ àdínkù ìkẹ́ fún àwọn wa tí wọ́n lọ ní ọ̀hánjá wa àti àtìyà ọlọ́run fún wa sàlékún ìkẹ́ ìyè fún wa ọlọ́run fún wa pàbọ̀ wọn tó wọ́n fi sílẹ̀ ọlọ́run bá wọlé ẹ̀jẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا أستغفر الله أستغفر الله أستغفر الله